dédé àkókò tí aláǹfààní ti gbọ́ wa lónìí. Ọ̀sẹ̀ mi ló tún lélẹ́yìí lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run tí ó náà wà lọ́wọ́ dé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ìmọ́lẹ̀ gba ọpẹ́ wa ní wákàtí yìí. A tún dé ní wákàtí mi láti tẹ̀síwájú inú ọ̀rọ̀ yín. Ọlọ́run ṣí ọ̀rọ̀ náà sórí wa. Bùkún gbígbọ́, bùkún sísọ, sí ìgbàlà, ìdáǹdè, ìtura ẹ̀mí àti ayé wa. Bí wọ́n ṣàkíyèsí ohun tó yẹ lónìí lópin ìrìn àjò ìdánilẹ́kọ̀ọ́ tòní ká má ṣe bàbá kan náà mọ́ lórúkọ Jésù Olúwa wa. Àgbéyẹ̀wò lórí Dáfídì tó rìn lórí òrùlé ilé ọba. Lónìí a fẹ́ gbéyẹ̀wò lórí ìṣubú tí kìí ṣe nǹkan òjijì. Tí a bá wo ipa ikán, Yorùbá máa ń sọ wọn ní wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan ń jẹlé, wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan máa ń jẹlé. Tí ilé kan bá wó ilé kan, ẹni ká wo iye ọjọ́ tí kan ti wọnú ilé yẹn, ó ti wọnú igi yẹn tí ń jẹ díẹ̀. Níjọ́ kan òjò kan rọ̀ ni ẹ kàn ní pé gbogbo ilé yẹn bóyá kó gbé pàánù ẹ̀ àwọn ilé àbúrò ilé tá a kàn tó ṣe dẹ́ndẹ́n pé ẹ bá wo igi yẹn rí pé gbogbo igi kò sí fùtùfùtù nínú rẹ̀, fùtùfùtù gbogbo ẹ̀ tó gbogbo tó jẹ́ ire inú igi yẹn ìkan ti jẹ tán. Bẹ́ẹ̀ kì í ṣe nǹkan ọ̀sẹ̀ kan, kì í ṣe oṣù kan. Tí a bá ti mójútó láti pa ikán yẹn nù, bá ká pààrọ̀ igi àbí ká fún àwọn ikán yẹn ní oògùn. Bákan náà ni ikú nínú ìwé àwọn fáìlì wa. Bí kò bá wo ráyè àpálá wọnú fáìlì àbí dòṣìé wa, ẹ jẹ́ ká wo ipa rẹ̀. Àgbàrá ńkọ́ tí bí Yorùbá ní àgbàrá ò ní pé òun ò ní léwó, wọn ló ní òní nígbà fún. Ebe omi tí ayé tí páànù ní wọn kọ́ máa ń bẹ̀rẹ̀ àgbàrá wẹ́rẹ́. Tí a bá wo ilé tá a gbé gan, ilé wa gan, tí a bá wo ibi tí odò máa ń sàn sí látòrí páànù, ẹ rí i pé òun máa ń jè sílẹ̀ ju apá ibi tó jò bá lọ. Wẹ́ gbogbo ibi tí máa ń sàn sí yẹn, ó yóò ti lẹ́fù gbogbo ẹ̀. Àwọn ibi tó jò dé yẹn láti ibi páànù, orí páànù tí máa ń dálẹ̀ yẹn, ẹ rí i pé wọ́n ga sókè. Bí ó àbá tètè kíyèsí ojú etí páànù yóò máa gbẹ́ kòtò, tó bá gbẹ́ kòtò yóò di kòtò ńlá. Pẹ́ẹ́bí tẹ̀ bá tẹ̀ lóhùn ó tẹ̀ náwó sí gan wàhálà ni. Ẹ kíyèsí ikán, ẹ kíyèsí eku, díẹ̀díẹ̀ lè kú ń jáwọ́ tó bá pe ajẹ́ tán. Díẹ̀díẹ̀ làgbàrá ń gbẹ́ kòtò, tó bá ṣe àbá gbẹ́ kòtò débi pé yóò gbà lọ́wọ́ ẹni tí ń gbé bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15. Ìwé Jákọ́bù 1:14-15. Ṣùgbọ́n olúkúlùkù ni à ń dánwò nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tàn án jẹ. Ǹjẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ náà nígbà tí ó bá lóyún á bí ẹ̀ṣẹ̀, àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí ó bá sì dàgbà tán á bí ikú. Ẹ rí i pé kì í ṣe nǹkan ọjọ́ kan. Tí a bá ní ìdánwò àbí ìṣubú, kì í ṣe nǹkan ọjọ́ kan. Ìyà máa ń ṣubú díẹ̀díẹ̀ ni. Ẹni tó ẹgbẹ́ kó ṣubú lónìí yìí, ṣé ń gbó ṣubú lẹ́mọ̀ yẹn? Agégi tó lọ sínú oko tó ń gégi ibi jọjọ dígí wó lulẹ̀ náà lẹ́gbúrò rẹ̀. Bóyá kankan lè fẹ́ mú lórí igi yẹn ni, bóyá ewé igi yẹn lẹ́ nídìí yẹn àbí pákó rẹ̀ ẹbí tó wó lulẹ̀ náà lẹ́bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lórí rẹ̀. Bẹ́ẹ̀ kì í ṣe jọ́ tí ó bẹ̀rẹ̀ sí gé nígi wó lulẹ̀. Bẹ́ẹ̀ ni ìṣubú àwọn ènìyàn. Ẹ wá rí i pé ó ní ṣùgbọ́n olúkúlùkù náà ń dánwò nígbà tí a bá ti ìfẹ́kúfẹ̀ẹ́ bẹ̀rẹ̀. Ìfẹ́kúfẹ̀ẹ́ ló wá bí ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ wá bí ikú. Nǹkan tó bẹ̀rẹ̀ bí ẹni pé bó nìkan bó lọ́wọ́ rẹ, ìfẹ́kúfẹ̀ẹ́ tó bẹ̀rẹ̀ lórí ife ọtí kan ṣoṣo tọ́ḿbìlà kan náà ni. Àjẹmí náà tọ̀ wò bó ti rí náà ń wọ̀ tọ̀ wò. Ó tó tọ̀ wò ọjọ́ kejì ń bọ̀ bá yá ó graduate kó nu tọ́ḿbìlà kan yóò di méjì ó di ìgò kan ó di ìgò méjì kó tó di ká tó yá tó fọ̀ èèyàn ti di ọ̀mùtí. Àti bẹ́ẹ̀ ẹni tó ń jẹ́ olè ebi ní kòkò ìyá ẹ̀ ló ti kọ́ bẹ̀rẹ̀. Ìgbà tí ìyá fẹ́ràn mẹ́fà sínú kòkò ó méjì jẹ́ ń bẹ̀. Ta ló mẹ́ran nígbà tí ìṣòro nìkan ní bẹ́ẹ̀ nù lé wọn ò rí nǹkan kan ṣe. Ó ṣe para ó bọ́ sí ilé ìwé. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ tán jọ ń rúlà rẹ́ẹ̀gì gbogbo ẹ̀ pátá ló bẹ̀rẹ̀ sí jí. Eraser, crayon, bámbám ló bẹ̀rẹ̀ jí gbogbo ẹ̀. Kó wá tó di kó dagbé bàn sí ìṣẹ́jọ́ kan ni. Kì í ṣe ìṣẹ́jọ́ kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn rò pé nígbà tí ìkùnà bá wá bóyá lẹ́ẹ̀kan náà ni ìkùnà yẹn wá
ó jáwọn nǹkan tí ó ti ń ṣẹlẹ̀ díẹ̀ èròǹgbà ọkàn tá a lè control, èròǹgbà ọkàn tá a ṣẹ́gun ẹ̀, èròǹgbà ọkàn tó borí wa. So ètò bí gbogbo nǹkan nù tí a bá rí etí èrò bí yóò bí action, action wa yóò bí ìwà yóò wà bí àyànmọ́. Tí a bá rí téèyàn ń rò yóò di ìwà rẹ̀ lọ́jọ́ kan. Àwọn tí a bá rí téèyàn ń rò yóò gbèsè lórí lọ́jọ́ kan. Ìgbésẹ̀ yẹn yóò sọ di ìwà rẹ̀ yẹn yóò wá sọ di àyànmọ́ rẹ̀. Káyé pé gbogbo àwọn àwáwí tiwa ló máa ń borí àwọn ojúṣe tọ́lọ́run fún wa, àwọn àwáwí tiwa ó máa ń borí ìfẹ́tọ́ni Ọlọ́run. Kò sígbà tí wọ́n mú wa ní nǹkan kan tá a rí tá a sọ lé lórí náà ni. Àti ní tó tọ́ àti ní tí ò tọ́ àti ní tó yẹ àti tó yẹ á sáré pa defend the action wa yẹn. Bọ́rọ̀ Ọlọ́run bá wa wí ń ṣe látakò bí pé ẹ̀bá ṣe pé pásítọ̀ ń fi wàásù àjẹpẹ́ bá yọ̀rọ̀ ta sọ fún pásítọ̀ ló gbé gbangba. Ẹni tó bí kan ìwà sínú ayé wa bó lọ̀rọ̀ Ọlọ́run sì lè gbé jáde. Bọ́ bá ti àgbé jáde gan ebó fẹ́ kẹ́ ṣàtúnṣe lórí rẹ̀ ni. Ṣùgbọ́n tó yẹ pé yóò ṣubú kò ní gbọ́ kò ní gbà. Kì í fẹ́ kì í gbà ni tí nǹkan yóò fi ṣẹ lórí rẹ̀. Àwọn ibi méjì ní ń bẹ láyé o. Ibi àkọ́kọ́ lohun tí à ń ṣe tí ò dáa. Ibi ẹ̀kejì lohun tí a mọ̀ tó dáa tá a ṣe. Èwo ni àwa jẹ̀bi rẹ̀ nínú rẹ̀. So kò wá sẹ́ni tó ṣubú lónìí yìí tí ì jẹ́ pé bóyá oore ọ̀fẹ́ ìgbàlà á ti fi hàn fún. Gẹ́gẹ́ bí ìwé Míkà sọ fún wa àti ní ọmọ ènìyàn. Míkà orí 7 ó láti ọmọ ènìyàn ó tó lọ ń bè lọ́wọ́ rẹ̀ kí ni ń bè lọ́wọ́ wa ó ti fi hàn wá. Bá a bá ṣe lókù àlékún ọ̀mà àìmọ̀kan nìyẹn. Ṣùgbọ́n àwọn ètò ọmọ náà tí wọ́n ṣe ó gbọ́dọ̀ ti hàn wá. Kò wá sẹ́ni tó ṣubú lónìí yìí tí ì jẹ́ pé oore ọ̀fẹ́ kan tá à ń fi hàn fún láti gbanú ṣubú yẹn ó ní olò. Bí ìrẹ̀lẹ̀ bá ṣe wà ìṣubú ò lè yá. Bẹ̀tẹ̀ tó ṣubú lónìí ẹ rí i pé ó ń gbéraga sí ìmọ̀ Ọlọ́run sí òfin Ọlọ́run àti sí oore ọ̀fẹ́ rẹ̀ oore ọ̀fẹ́ tí a extend fún wíkọ́ bọ́nú nǹkan yẹn. Tó bẹ́ẹ̀ bá wo ọ̀pọ̀lọpọ̀ kíyèsára inú ìwé Deuteronomy orí 4:9 orí 11:16 orí 12:13 orí 12:11 ẹ kíyèsára ẹ máa kíyèsára ẹ àlè kàtán ẹ máa kíyèsára ẹ kíyèsára torí ìṣubú ìtẹjọ́ kan wá àwa tí wọ́n dàgbé pàtó ọmọ Ọlọ́run ẹ̀já kíyèsí. Níta ń rí níta ń gbọ́ níta ń fọwọ́ kàn níta ń fẹnu sọ ti wọnú etí wa. Bí àbá lè jọ́ kádẹ̀ máa ó ní wádìí gbogbo orí kò sì dé tó tọ́ mú wádìí gbogbo dájúdájú kò sì dé tó dára mú. Tí àbá lè wádìí gbogbo ẹ̀ ká sì di ètò tọ́ mú ṣubú kò jìnnà sí ẹ̀dá. Ọlọ́run já ṣubú àṣìṣe ṣubú dànù. Àwọn tó ti ṣubú ọmọ gbọ́n dìde á pàdé náà lè tó ń bọ̀. Òwúrọ̀ kúta lè jẹ́ náà lè tẹ́ ń pẹ́ gbóhùn rẹ̀. God bless you.